Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi, ojúmọ́ ire ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀. Eléyìí tó kù náà ọdún yìí, ayọ̀ la máa fi lò ó. Inú ayọ̀, inú oríire, inú àlàáfíà, àníkú owó, àníkú ọmọ, pẹ̀lú ògo Ọlọ́run la máa fi lò. By this time next year, gbogbo àwa ṣe péjú pésẹ̀ sí bíbá yìí náà látúnṣe máa péjú pésẹ̀ sí báyìí. A nífẹ̀ẹ́ ní kankan ṣàwátì pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, tẹ́ bá notice pé mo ti wà a little bit, mi ò ṣe show as per bí ti tẹ́lẹ̀ mọ́ because kólúwa ẹ̀ má lọ di wèrè YouTube sórí YouTube. Èèyàn gbọ́dọ̀ máa take a break lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ àǹtí Ṣọlá pé so tó bá yẹ pé 2 show per day la máa ṣe ṣóyè yín ẹ bá mi gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ń promise yín kinní kan pé ẹ ní miss out ṣe ti understand ẹ̀ sìn as long as ẹ bá ṣàṣì ń pẹ́ wọlé like tẹ́ ẹ skip word tá a dẹ̀ ń rí i pé kinní yìí rolling bó ṣe máa kọ́ sójú ló ṣe máa kọ́ sáyà pẹ̀lú ògùn Ọlọ́run ẹ má wọ̀ kò sí wàhálà. So with that being said, with that out of the way, torí pé mi ìfẹ́ di wèrè lọ́sàn nǹkan torí tó bá wo Ṣọlá pé jù ìwọ gan o need medical attention. Èèyàn tó bá wo ó dàbẹ̀ ni pé ìwọ tó tọ́jú mọ́ wèrè ni tó jẹ́ pé everything bí wèrè ṣe ń sínwín ìwọ náà ń wò kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ náà máa ṣe gángan tó dẹ̀ mo sọ fún yín pé we too àwa speaker gan á need therapy because kì í ṣe ojú lásán náà fi ń ṣe wèrè kìdẹ̀ ń ṣojú lásán náà fi ń wo wèrè kìdẹ̀ ń ṣojú lásán náà fi ń gbọ́ ọ̀rọ̀ wèrè láti wá digest ẹ̀ láti sọ pé wèrè ló ń ṣe so wèrè la fi ń wo wèrè lórí bí so tó bá ṣe mú Ṣọlá pé lọ sí hospital ó yẹ kán káwa náà dání káwa náà gba abẹ́rẹ́ díẹ̀ kó lóun àmọ́ lọ́ọ́ máa di gángan sójú títì ṣó ti yé yín ìyẹn ò jẹ́jẹ́ bẹ́ẹ̀. nọ́mbà wá ẹ̀jẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ show ìka tó lọ sórí ọ̀rọ̀ Ṣọlá pé ẹjẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀ ṣe last thing tá a máa sọ lénìí because wèrè yẹn ti fẹ́ máa wọ̀ mí nínú egungun ara kọ́nà ọdẹ ṣàánú yàn. So nọ́mbà wá ní pé ibo ni ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ lórí King Wasiu Ayinde lórí ọ̀rọ̀ Ajálẹ̀ kò ṣe lórí ọ̀rọ̀ Awùjalẹ̀ kò ṣe ọ̀rọ̀ Awùjalẹ̀ bàbá ẹ gba ọpẹ́ ẹ wà gbogbo alámọ̀ pé Awùjalẹ̀ ti wàjà kí Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere a dẹ̀ mọ̀ àṣà ilẹ̀ Yorùbá pé tí ọba bá ti wàjà bẹ́yẹn wọ́n máa ń yọ ọkàn ọba fún ọkàn ọba kejì ni ṣùgbọ́n in the case of Awùjalẹ̀ gbogbo kìíní ìdá wàhálà lẹ̀ Awùjalẹ̀ is a pure Muslim so wọ́n gbà kí wọ́n yọ ọkàn ẹ̀ so this is a whole lot of things going on with the royal family because when it comes to culture give it to Ogun State àwọn yẹn gbé culture sórí ní ju anything lọ so it has caused because this is going to affect the kingship in the family of Awùjalẹ̀. To understand it because the culture, the tradition is tradition. This is how you become a king. And if this is not done, it's going to affect the ruling kini families in that family. So with that being said, to understand it, Kawa shift is already pé K1 fẹ́ jẹ Awùjalẹ̀ of Ijebuland. Mo máa sọ kíní kan fún yín àwọn èèyàn tá bá dákẹ́ tá bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ máa sọ pé kí ló dé tá sọ̀rọ̀ ṣáàrí ni tá bá dẹ̀ tún sọ̀rọ̀ ẹ tún máa mú wa bú èwo ni kí speaker kọ́ náà gan kó ṣàánú wa àwọn tá jẹ́ speaker lórí social media ẹ̀. Number 1 first thing first ni pé Wàsíù ò lè jẹ Awùjalẹ̀ ó wù kò gbẹ́lẹ́dà ẹ̀ ẹ̀yin èèyàn ẹ lọ wo oyè tí wọ́n fún Wàsíù ẹ lọ wo oyè tán fún Wàsíù oyè tán ti gbé fún wọ́n ti make sure pé èèyàn tó bá ti lè jẹ oyè yẹn ò lè jọba mọ́ torí ẹ̀ náà ṣe fún lóyè yẹn torí wọ́n mọ̀ pé ó wù ní kò wẹ́lẹ́dà ẹ̀. Are you getting me? Èèyàn tó bá ti joyè yẹn kò lè jọba mọ́ ó wù ní kò wẹ́lẹ́dà ẹ̀ torí ẹ̀ náà ṣe tì í mọ́ oyè yẹn so that kò sí ọ̀nà tó fi fẹ́ jọba mọ́. Number 2 ẹ jẹ́ á wo the things tá bá sọ pé things how will I say it now tó máa yé gbogbo wa àfẹ́sọ́ òyìnbó àdẹ̀fẹ́sọ́ Yorùbá kán náà ṣàánú wa
tá bá wo nǹkan tó ti gbé ṣe ní Ìjẹ̀bú land, tá bá kà lé ní léjì, a máa kà dórí odò, kò sí nǹkan kan. Development wo ló ti gbé bá Ìjẹ̀bú land, kò sí nǹkan kan. Achievement wo ló ti gbé bá Ìjẹ̀bú, kò sí nǹkan kan. Mani is a musician. Eléré orí ìtàgé ni, àbí akọrin orí ìtàgé ni, is a performer. Ẹ pidán kẹgbowó ni. What have you used àbí develop pẹ̀lú gbogbo bí tó ti dé nílé ayé on that land that is called Ìjẹ̀bú-Òde? Kò sí. Ẹ bá mi bèrè. Kí ni ẹ tọ́ka sí? Kí ló ti ṣe? Kí ló ti ṣe sí lẹ́yìn? Tá bá sọ pé òkè o, nǹkan tó ti ṣe nìyí o, a máa fi ẹ́ jọba. Gbogbo ìgbà tá a dẹ̀ ti mọ̀, tára ẹnìkan ní. Tá bá yẹn máa kà á pé òkè, obìnrin kan tó ti bà láyé jẹ́ nínú ìlú yẹn kò ṣeé kà. Tó bá yẹ pé iṣẹ́ ògùn máa bá yé obìnrin jẹ́, lòun ṣe one or two things nínú ìlú. Yóò bá ní wá náà. Èèyàn tó jẹ́ pé inú ilé ẹ̀gan kò lè handle ẹ̀, báwo ló ṣe fẹ́ handle ẹ̀ o? You know, these are things you have to think about. Ọ̀rọ̀ ẹ kò sọ̀rọ̀ lórí ẹ̀. Mo sọ fún yín, kò sọ̀rọ̀, ó release the press o, kò release the press o. Ìdílé ò tẹ̀ kì í ṣe ìdílé tó ń jọba. So kí ló wá dé tí gbogbo à ń gbàgbà ọtí gbígbà bí kò. Okay, mo ti gbọ́. Kò sí nǹkan kan. Tẹ́ bá ti rí pé ẹlẹ́yà tẹ́mù tí ò bá ti dá sọ́rọ̀ kan. Torí pé mo ti ṣe show, ẹ̀yin tẹ́ bá wo show yẹn, màá ti ṣe bá ti tó bí 5 or 4 months ago tí mo ti ṣe show yìí. Wípé máa yẹn kò lè jọba. Àwọn ìdílé tó bá tọ́ sí, wọ́n ti wà in the right kinní. Ṣé rí gbogbo ariwo social media, ibi tí mo fẹ́ kẹ́ ti wò ní, bọ́n ṣe kígbe òbí tó lórí social media, tárò pé òbí ló máa wọlé, gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ òbí, gbogbo èèyàn ló ń jà fóbí, wọ́n búlì gbogbo èèyàn gan torí òbí. Ṣóbí pọ̀pọ̀ wọlé. Social media is different from reality. Ẹ jẹ́ kí wá sọ kinní kan fún yín. Nǹkan tó fi rò pé òun lè wọlé ni pé torí pé òun ti jọ́rẹ̀ Tinubu is for Lagos State o. Tinubu is not for Ogun State o. Àwọn ọmọ Ìjẹ̀bú ṣeré gan o. Tó bá rò pé political king tẹ́ ń jẹ́ kiri lẹ́fẹ́ wá try ní Ìjẹ̀bú-Òde, my dear, ó ti lose. Ó ti ẹ̀ lè òun gan mọ̀ pé òun ò jẹ́ kọjá. Ó jẹ́ gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí. Tinubu gan mọ̀ pé eléyìí òun ò lè fọwọ́ sí, òun ò lè dá sí. Kì í ṣe political king. Ìjẹ̀bú-Òde man. Ìjẹ̀bú-Òde. Tọ́n bá fi èpè, tọ́n bá ta ọfà èpè sí president yín, òun gan mọ̀ pé òun ò lè dá sí. So tó bá yẹ pé nǹkan tó wà lọ́kàn wà sí yẹn pé political king òun ti mọ Tinubu, òun lè lo influence Tinubu láti jọba. Kì í ṣe irú ọba Ìjẹ̀bú, kì í ṣe irú Àwùjalẹ̀ o. This is one of the strongest king in Yoruba land o. One of the most powerful king in Yoruba land. Kì í ṣe ẹ gbọ́ scandal kankan pa Àwùjalẹ̀ rí. Ṣé ẹ gbọ́ rí? So ó yàtọ̀. Mi ò tiẹ̀ fẹ́ compare pẹ̀lú kinní. Ṣé rí àwọn tó ń ṣe display social media king ọ̀tọ̀? Ṣé rí àwọn yẹn? Ìbílẹ̀ làwọn yẹn, kò sí pé kinní. So ẹ jẹ́ kó máa lálàá. Ẹ jẹ́ kó máa. Mo tún gbọ́ tí Ìyẹ̀wé sọ kinní kan. Ìyẹ̀wé sọ pé ìyẹn ló kọ́ Ìyẹ̀wé sọ pé ṣé tó bá ti jọba ṣé wàá tó máa kọrin? Ó máa kọrin o. Má tó láìkí owó. Tó bá sọ pé 30 million 50 million lórin, ṣé ẹ rò pé kò ní gbé adélẹ̀ ló máa jùdí lórí stage? Ẹ wo there are some things tí ò lè possible. Ṣé ti media propaganda ni kò lè possible? Ó yẹ kẹ́ ẹ mọ̀. Kí ló ṣe. Torí ẹ̀mí ò ṣe dá sí. Mo tún mọ̀ pé tí máa wá bú mi síbẹ̀. Likeness táwọn èèyàn like doesn't mean that kan push ẹ síbẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń jọba. Ṣé ti understand? Tó bá gbé igba local government chairman gan kò lè wọlé. Tábà sọ pé kinní. Only fact ni mo ń sọ fún yín, but most of you Nigerians like fact. Torí mo ṣe fídíò kan lánàá ẹ tún bú mi síbẹ̀. Mo sọ pé ẹ̀yin tẹ́ ń kígbe wọ́n bully Naomi. Zainab tó wọ́kọ́ wọlé ṣé wọ́n tún bully ẹ̀ náà? Ṣèbí yẹn náà kẹ́rù ó lọ. Naomi náà wọlé ó kẹ́rù ó lọ. So ẹ jẹ́ sọ kinní kan fún yín. Ilé ọkọ kò sẹ́nibọ̀dì tó máa fún lọ́kọ tí ò ní roko sọ́dọ̀ rẹ̀. Gbogbo aláfèsì one or two things nílé ọkọ. The more bọ́kọ ẹ bá ṣe lówó tó àbí bó bá ṣe lórúkọ tó, the more náà ló ṣe máa jẹ̀yà tó. Gbàgbé. The more bọ́kọ ẹ bá ṣe lówó tó àbí bó ṣe mọ̀yàn tó, àbí bó ṣe wà influential tó, àbí bó ṣe wà powerful tó, the more lójú ẹ ṣe máa rí tó. Tẹ́ bá bẹ̀ lọ́wọ́ àwọn ìyàwó Wasiu ìyá ọ̀kọ̀ọ̀kan gbogbo àwọn tó bímọ fún, ojú wọn rí orí tó. Speaking of ìyàwó Wasiu, ẹ jẹ́ á lọ sórí Auto Bola. Auto Bola ó tún ti bẹ̀rẹ̀. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, aláǹkárá ìsọnù. Ṣé o ti rí lé gbé báyìí àbójú títí ló ṣe ń sún? Torí o mọ́rọ̀ Wasiu sórí everyday.
ó ní Wàsíù tẹ́ bá sọ̀rọ̀ Wàsíù ó ń lògo yín o ó ń ṣe kíní ìwọ dẹ̀ rèé lórí social media ìwọ ló sọ̀rọ̀ Wàsíù jù ìgbà tí Dangote ti disappoint ẹ tí ò fẹ́ mọ́ o tún ti reverse back lọ sọ́dọ̀ Wàsíù sórí ọ̀rọ̀ Bísọ́lá Badmus àti ọmọ ẹ̀ mo sọ kinní kan Wàsíù is not somebody ṣe rí mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa ń ronú lórí social media ṣe mọ̀ a lot of people lọ́pọlọ Wàsíù is not somebody kò ní integrity kì í ṣe pé mo hate ẹ o mo like ẹ gan kò ní integrity tara ẹ ló mọ̀ kò dẹ̀ ní respect fún ẹni obìnrin ìwọ tó bá ti ṣí pátá ẹ àbí tó bá ti jẹ́ kó ṣí pátá ẹ ìwọ láyé ẹ bàjẹ́. But the thing is, I cannot even, in fact, if you want to talk about it, Wasiu is the victim here. Go. Ó dàbí ẹni pé bí mo ṣe sọ̀rọ̀ Ọọ̀ni, Ọọ̀ni is the victim. Why? What did I mean? Gbogbo obìnrin ló fẹ́ fẹ́ wọn. Yes, gbogbo obìnrin ló fẹ́ fẹ́ wọn. Ẹ rí pé ẹ wo Ọọ̀ni for example, ẹ wo lórí ojú àlà, ẹ wá dúró nǹkan tó lórí ojú àlà ń ṣe torí pé she just want to be a queen by force. Àwọn máa yẹn gan ni victim. Ọlọ́run. Gbogbo obìnrin fẹ́ nínú mẹ́fà tó ṣì wà nínú ilé yẹn àwọn bíi 25 ṣì wà ń ta that they want to force their way inside. tó ń dẹ̀ mọ̀ pé inú ilé ti kún ọ ẹ wo lórí ojú àlà lórí social media gbogbo nǹkan tó ń ṣe fún àwọn olórí tó wà nínú ilé bó ṣe ń búlì wọn bó ṣe ń sọ fún àwọn bloggers ẹ pé kó máa búlì àwọn olórí tó wà nínú ilé. Why? Because everybody want to marry this man. In fact gan wọ́n máa sọ fún wọn láti bẹ̀rẹ̀ pé kakọ̀ máa fẹ́ra wọn on the side ni gbogbo wọn fẹ́ force ara wọn dìyàwó. If you look at it, it's the man that are the victim at this point. Ojú gbogbo yín ò fọ́. Emmanuela wà ń bẹ orí bí wọ́n ṣe ṣe Tishie Marshal orí bó ṣe ṣe Wendy orí bó ṣe ṣe every these are things that are known to everybody. Ibẹ̀ náà ló tún kẹ́rù tó tún lọ síbẹ̀. It's not the men, it's the women at this point. It's the women that are marrying these men. Àwọn gan ló ní problem. Bí kinní ṣe kúrò ń bẹ báyìí àwọn ẹlòmíì báyìí ti ń fọ̀ sí ara wọn wọnú ilé Wàsíù bí Emmanuela ṣe kúrò ń bẹ gbogbo nǹkan ká tẹ̀ sọ pé gbogbo àwọn Títí Marshal yẹn rí torí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kì ń rí tún rí ti Emmanuela eléyìí tó tún ṣe mọ̀mímọ̀ tó ṣègbéyàwó fún kí ló tún ṣe tó tún kúrò ń bẹ àwọn kan tún ṣì wà bá ṣe ń sọ̀rọ̀ ọ̀sìn báyìí wọ́n á tún fọ̀ sí ara wọn wọlé ẹ̀ wá máa sọ pé máa yẹn ni ẹ̀yin fún ara yín ní problem. Ó dàbẹ̀ ni pé kí kó kángárá mi báyìí kí sọ pé Wàsíù mo fẹ́ lọ fẹ́ ẹ jọ kí wá kúrò ń bẹ after a year 2 years kí wá sọ pé Wàsíù did this Wàsíù did that kò did anything. Nobody is innocent. Mo máa sọ kí nìyẹn kò sí anybody wọn ò di ojú yín lọ sínú ilé ẹ̀ tó bá tó sí ní tẹ́ bá sọ pé ẹ̀gbà oníkálukú rìnrìn ẹ̀ nìyẹn bọ̀ ìṣekúṣe tó ti wà lọ́kàn yín ogun ológun tó ti wà lọ́kàn yín greediness tó ti wà lọ́kàn yín gbogbo yín kọ́ lẹ́ lọ́kọ̀ọ́kẹ́ tó lọ fẹ́ Wàsíù ni ẹ kó sí lọ Auto Bola ṣèbí inú ilé ọkọ ẹ ló ń gbà lọ sọ́dọ̀ Wàsíù kì í ṣe gbogbo yín lẹ́yìn sọ àbí these women dey àjẹ kinní kan ṣe kinní kan wọn ló sọ pé ọ̀rọ̀ bíi tí ọlá máa sọ ó kàn wà unfortunate ni ṣebí ó mọ̀ pé Ìbídàpọ̀ Wàsíù fẹ́ Ìbídàpọ̀ àbí ta ló ń fẹ́ nù wọn ṣebí ó mọ̀ pé most of these actresses wọ́n fẹ́ Wàsíù tẹ́lẹ̀ ó dẹ̀ mọ̀ most of them nǹkan tó máa ń sọ pé Nollywood wọ́n máa ń cross fork ni gbogbo wọn mọ̀ pé wọ́n fẹ́ Wàsíù tẹ́lẹ̀ wọ́n mọra wọn bọ̀ wọ́n fẹ́ ṣe pé èmi ló nífẹ̀ẹ́ jù èmi ló ṣe kinní kan jù máa gbà lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe at the end of the day ó lá gbogbo yín tán ni ó fi gbogbo yín sílẹ̀ so ta ló rán anybody iṣẹ́ ṣé gbogbo yín ò ní boyfriend ni àbẹ́ ẹ̀ lèyàn tẹ́ ń fẹ́ kẹ́ tó lọ ṣẹ̀sìn lọ́dọ̀ Wàsíù láti jọ sí dojú kòkòrò náà ló jẹ́ kẹ́ bára yín bí tẹ́ ti bára yín especially ju Auto Bola tá bá dá alẹ́ kàtúṣà ojú kòkòrò náà ni ìṣègùn wọn sọ pé o fẹ́ lajú ni o fẹ́ wà pa àárí ẹ̀ ń bi tó ti ń ju bẹ́ẹ̀lì sí olówó ta ló máa ju bẹ́ẹ̀lì sí tí ò ní hàn ẹ̀ togun tafọṣẹ́ pọ́pọ̀ ń bẹ ta ló máa ju bẹ́ẹ̀lì sí tí ò ní hàn ẹ̀ tí ò ní fógun báyé ẹ jẹ ẹ̀yin wá ju bẹ́ẹ̀lì sí bíbáyìí. Just imagine this is just common sense at this point I think the men are the victim. Obìnrin mẹ́fà wà nulẹ̀ olórí ojú àlá ṣì ń búlì àwọn tó wà nulẹ̀ torí pé ó fẹ́ wọlé lẹ́yìn ìgbà tó ti rí pé mẹ́fà ti wà nulẹ̀ kò sí àwọn obìnrin ló fẹ́ fẹ́ àwọn bíbọn ẹ̀ àwọn obìnrin ló ń tira wọn mọ́ wọn kì í ṣàwọn ẹ má jẹ́ kó rí yín pé kì í ṣàwọn àwọn obìnrin ló ń tira wọn mọ́ wọn ẹ fẹ́ dó wọn ẹ fẹ́ díyàwó wọn torí pé ẹ ti rí pé wọ́n ti lórúkọ wọ́n ti lówó wọ́n ti wà influential ẹ máa tètè rise látara wọn. Ó ní mò ń sọ mo tún rí ibi ṣe bẹ́ẹ̀ sọ pé àwọn Ashley àti Tèmítọ́pẹ́ wọ́n ti máa ń ṣe pẹpẹ furu jù mo rí ibi tán tún ti ń búlì kí lorúkọ olórí Tóbilọ́ba Phillips tó ń taṣọ tó ń ta bíìdì mo rí ibi tán ti ń búlì ẹ̀ ìyẹn ò dẹ̀ kí n sọ̀rọ̀ iṣẹ́ tiẹ̀ nìyẹn gbájúmọ́
kò kí ń bá wọn ṣe pẹpẹ fúru orí stage o. Mo tún rí ibi tó ti ń búlì ẹ̀. Ọmọ ọlọ́mọ ọjà ẹ̀ ló ń ta hair cream àbí hair shampoo, ó ń ta aṣọ, ó ń ta bead, àwọn luxury bead yẹn tó dàbí royal bead. Àwọn bead yẹn fine. Iṣẹ́ tí ẹ nìyẹn tí ẹ gbajúmọ̀, kó bá wọn ṣe pẹpẹ fúru orí social media tó ń ṣe yàn. At the end of the day, ṣé ẹ búlì ẹ̀? Mo máa sọ fún yín, just live your life. Nǹkan tójú wá lójú rí, gbogbo ẹ̀yin tẹ́ lọ fẹ́ wà sí ìtẹ́ lọ fẹ́ kinní kan, kò sí anybody tó innocent. Ó dàbẹ̀ ni pé ìgbà tí mo sọ fún yín pé ìgbà tí mo meet ọkọ mi, Ọlọ́run 60-70% of owó ni mo kọ́kọ́ rí, kì í ṣe pé kinní. Mo kọ́ mi sọ pé ṣó lè tọ́jú mi, ṣó lówó lọ́wọ́, ṣó ní eléyìí ni, gbogbo ẹ̀ ni mo kọ́kọ́ mo mọ̀ pé ó ní lóòótọ́. Owó náà fi ń ṣèfẹ́. Ó dẹ̀ make sure pé mo farabalẹ̀, mo rí pé ó jẹ́ èèyàn kan náà tó ara ẹ̀ balẹ̀, oníwà tútù ni, torí mo mọ̀ pé bí mo ṣe wà yìí, wàhálà mi pọ̀. Ìwà sọ fún yín pé aláàjì mo fẹ́ torí pé mo ní ìfẹ́ kọ́ mo kọ́kọ́ rí o, mi ò lè parọ́ fún yín. Tó bá wù ẹ́ when you get your own turn, kọ́kọ́ lọ rí ìfẹ́. Ìfẹ́ kọ́ ni mo kọ́kọ́ rí, opportunity ni mo kọ́kọ́ rí. Opportunity tí mo dẹ̀ ń sọ yìí fún mi, fún àwọn ọmọ mi náà ni. Mo mọ̀ pé ìyà ò lè jẹ mí, kò dẹ̀ lè jẹ àwọn ọmọ mi, period. Nǹkan tí mo kọ́kọ́ rí nìyẹn, tí mo gbé stamp lé gbàm, ó ti tán, ó yá. So kò séyàn tó máa sọ pé ó jẹ́ ìyàwó anybody tí ò ní rí wí. Ilé ọkọ ilé ẹ̀kọ́ ni, kò sí anybody tó máa sọ pé ẹ sọ story yín tó ò ní rí sọ. So kí lẹ wá ń pọ́nlé pé wọ́n bully anybody, wọ́n bully anybody. Wọ́n ní mo fún yín ní clarification pé olórí prophetess olórí yín wọ́n ní kó gbẹ́bọ, kò lè gbẹ́bọ, ó ní Christian lòun. Kí ló wá lọ ṣe láàfin? Jẹ́ a máa bára wa sòótọ́ ọ̀rọ̀. Kí ló lọ ṣe láàfin ìgbà tó lè gbẹ́bọ? Pancake ló rò pọ́n ló ń kùn bẹ́ẹ̀. Wọ́n ní mo sọ pé máa yẹn gan ni victim. Gbogbo yín lẹ máa wá tẹ máa ọ̀tọ̀ nìkan tẹ máa pera yín, ọ̀tọ̀ nìkan tẹ máa ṣe bẹ́ẹ̀ nípa ẹ jẹ́. Ìgbà tó ń kẹnu sí ẹ̀wọ̀ òṣì sọ pé ò gbà pé kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn. Gbogbo yín náà lẹ rí pé opportunity mà ní ẹ jẹ́ ń lọ. Adé ń sẹ wá sọ pé kìnnì kan ṣe kìnnì kan, jẹ́ lọ wá nǹkan ṣe. Sísítà mi wèrè December ẹ pẹ̀lẹ́, a ṣì ń kí yín lórí congratulation PhD. Ọlọ́run ní jẹ́ kí Alábìkẹ́ kó pa yín. Ẹ̀yin àti Alábìkẹ́ Ọlọ́run ló mọ̀ nǹkan tẹ́ gbà lọ́wọ́ ara yín. Ọlọ́run ní jẹ́ kí Alábìkẹ́ kó ṣe kíni, kó pa yín sọnù. Àwọn yẹn tún fránú ayé. Tó bá ṣe ń mú wèrè kó sí Yaba left ward 1 kọ́ máa fa Alábìkẹ́ sí ward 2. Ìyẹn gan ní the medical attention. Ọmọ yẹn ò gbádùn. Nemesis wèrè kó lórí social media Alábìkẹ́ ni. Alábìkẹ́ sọ pé mo gbé ẹsẹ̀ sí ẹ ní ọrùn ni. Ìgbà wọn náà sì gba certificate tó sì release the picture. The next one tá a máa rí báyìí, Alábìkẹ́ ti fi satin, ó ti fi raṣọ graduate. Mo ní ẹ̀gbọ́n náà tailor ní náà lóòótọ́. Ó dẹ̀ gúdù pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀. Pápápá ló sáré ràn. Tó náà sọ pé òun ti ní PhD. Ọmọ ọlọ́mọ. Ẹ dẹ̀ pẹ̀lẹ́, congratulations. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn nígbà tẹ́ ní PhD, kò tẹ̀ sí anybody tó believe. Báwo ló ṣe máa sọ pé o achieve nǹkan kan? Nobody believe you. It looks questionable. No barcode, no ceremonial picture, no ṣé kìí ṣe pé o lọ yá certificate, o ní certificate, o sáré gbé gáwọn ọ̀sẹ̀. Bóyá o lọ attend event èèyàn tó fún ní PhD. O ti wá sọ fún àwọn tó máa ń ṣe kinní fún ẹ, poster fún ẹ, pé kán bá ẹ ṣe poster. Wọ́n sáré bá ẹ ṣe poster dání. Bẹ́ẹ̀ ni ẹ ṣe gba award wọn lókè báyìí. Ni wọ́n sáré, bọ́ọ̀dì yẹn ṣe wá sísàlẹ̀ báyìí, o sáré gba aṣọ wọn. O sáré gba certificate, wọ́n á gbé picture wá lẹ̀ mọ́ lórí. Kán ṣe photoshoot ẹ̀. Ẹ̀yin ìtú fránú ayé. Lójú bá yẹ kó gbà lóòótọ́ ni, why is it so hard for you to release the name of the university tó ti gbà, to release any information kó ti gbà? It looks questionable. But I think you are not àlejò questionable lórí social media. Ó ti pa irọ́ oríṣiríṣi fún wa tó jẹ́ pé at this point, I don't think anybody believe anything you say anymore. But when I believe we're at your own risk, I don't think anybody believe anything you say anymore on this social media. Ẹ̀yin èèyàn mi, kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ a máa lọ. Ẹ jẹ́ kí n mọ nǹkan tó bá feel about this social media. About this video down below. Abẹ́rẹ́ wa. God bless you. Have a wonderful day. Bye.